Àwọn lè fẹ́ sọ fún mo fẹ́ lo opportunity to let our people in Ọ̀yọ́ let them know that the process to select a new Alaafin will not be beyond the declaration lórí throne yẹn. I've seen people tí wọ́n wá bá mi wọ́n ní the first Alaafin bí ọmọ 13 àbí kìíní ni ó bí àwọn méjì péré ni wọ́n recognize. So this is an opportunity to bring in the others, and I ask them a simple question: is it in the declaration? Ẹ̀wọ̀n ló wà nínú declaration kan tí wọ́n kọ́kọ́ fẹ́ gbé wá ṣùgbọ́n wọn ò sign ẹ̀ ọ̀dà tí wọn ò bá sign ẹ̀ declaration tí wọ́n sign òun ni àáfihàn Alaafin tuntun. Ẹ̀yin Ọ̀yọ́ everybody líǹkì Ìṣẹ́yìn Ọ̀yọ́ sí it's only 22 minutes. Ẹ̀yin ẹ̀ má jà mọ́ ẹ jẹ́ ká rojú láráyè káfíyàn ní Alaafin. Àwọn tẹ́lẹ̀ tí lọ gbowó lọ́wọ́ ẹnìkan Alaafin school is not for sale. It is so important to Yoruba land that níta ẹjọ́ bá ti lọ gbowó bí òní bí wọn lọ sí Ọ̀yáká. I will take them to EFCC. Bàbá tí wọ́n dá EFCC sílẹ̀ àwọn náà wọ́n kúkú jókòó yìí. Ojú wọn ni mo ṣe ń sọ.